ẹ̀sìn tó fi àjẹyàn ju Kristẹni. ọ̀rọ̀ yín tẹ́ ẹ sọ yìí ní agbára gan. kábíyèsí ọlọ́run. kí lè tẹ́ fi máa sọ pé ẹ̀sìn tó fìyà jọ ọkùnrin jù ń lẹ̀sìn Kristẹni. ọ̀rọ̀ yẹn wà very very ambiguous. ó wà ambiguous gan. bẹ́ẹ̀ bá tẹ̀ wá sọ pé tó the fact pé ẹ fẹ́yàwó ẹyọ kan ló jẹ́ kí àjẹyìn ó sì wà manageable because nǹkan tẹ́ ẹ believe in nìyẹn. ẹ lè wá sọ pé Christianity ẹ ti package a whole belief system bẹ́yẹn. nǹkan tẹ́ ẹ chose láti ṣe ni ẹ̀yin lẹ choose monogamy and ẹ dẹ̀ ti máa foresee irú time yìí. It does not just happen like a natural occurrence. nǹkan tẹ́ ẹ ti mọ̀ wípé normal ni. ẹ lẹ ti pé 79 ìyàwó yín lọ rèé tọ́jú ọmọ ẹ̀yin púpọ̀ lẹ wà nínú ilé ẹ̀yin púpọ̀ lẹ ń ṣiṣẹ́ fúnra yín and all of that. ẹ wá fẹ́ parí ọ̀rọ̀ ẹ wá lẹ́sìn tó fìyà jọ ọkùnrin jù lẹ́sìn Christianity ọ̀rọ̀ ń gìsà. ẹ̀sìn Christianity is not even a religion, it is the way of life. àwọn tá a dẹ̀ kọ́kọ́ pè ní Kristẹni sà a pè wọ́n ní Kristẹni nítorí wọ́n fẹ́ ìyàwó, a pè wọ́n ní Kristẹni nítorí wọ́n fi ọkọ, a pè wọ́n ní Kristẹni nítorí pé wọ́n jọ Kristi, wọ́n fìwà jọ Kristi. Jésù ò sọ fún wa pé iye ìyàwó tá a bá fẹ́ àbíye marriage tá a bá ní in life òun ni a fi máa recognize pẹ̀lú òun ní ọjọ́ rapture. ká ní ìgbàlà ká jẹ́wọ́ Jésù lólúwa tolùgbàlà salvation òun ni passport to heaven. tá a bá fẹ́ jọ Jésù tán yányán ànímọ̀ níyàwó ànímọ̀ lọ́kọ. táti ẹ̀ sọ pé okay Jesus is God ẹ jẹ́ ká mú Jesus out of it because kò lè ṣe nǹkan tí èèyàn ń ṣe because he is God incarnate. Paul tó náà sọ̀rọ̀ gbéyàwó àràkọsílẹ̀ gbéyàwó nípa ti Paul. so marriage kọ́ ló indicate pa jẹ́ Kristẹni. The only thing tó indicate pa jẹ́ Kristẹni ó ní ìṣesí wa tó jọ ti Kristi. ẹ̀yin fúnra yín lẹ chose monogamy yẹn ló dẹ̀ wá kọ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín. ó wrong kẹ́ wá ní ẹ̀sìn tó fìyà jọ ọkùnrin jù. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yín sìn ṣó máa mú àwọn èèyàn wá ságbo gbàlà báyìí nísìn. ṣáwọn ènìyàn ò ní mọ bẹ̀rù kò síbi tí Jésù ti sọ iye ìyàwó tá a máa fẹ́ fún wa. What makes us a Christian is not the number of wives tá a fẹ́. What makes us a Christian is our faith in Christ. gbogbo àwọn nǹkan tá a wá rí gẹ́gẹ́ bí àǹfààní nítorí wípé a fàyè wa fún Jésù. àkọ́kọ́ salvation, forgiveness, repentance, most importantly tó jẹ́ pabambari eternal life. kò sí ẹni tó sọ bẹ́ẹ̀ rí pé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè, kò sẹ́ni tó sọ rí àfi Kristi. gbogbo àwọn ìrètí àwọn nǹkan àkàkàtàn tá a rí látara Kristi wà ńkọ́. ẹ wá torí pé torí ìyàwó yín fìyà jẹ yín ẹ wá sáré gbàgbé gbogbo àǹfààní tá a rí lára Kristi. Talking about salvation, talking about forgiveness, talking about eternal life, talking about hope, talking about even peace in this present world. ó ní àlàáfíà mi mo fi fún yín tí kìí ṣe báyé tí fi fún ni. mélòó lèèyàn fẹ́ kà nínú oore ọ̀fẹ́ tá a rí látara Kristi. ẹ wá torí pé ìyàwó yín fìyà jẹ yín ní old age ẹ wá summarize pé ẹ̀sìn tó fìyà jọ ọkùnrin ju ẹ̀sìn Christian. Christianity is not a religion, and religion kọ́ ni passport to heaven. The only passport to heaven is salvation. ẹ̀yin lẹ chose monogamy. ntẹ́ ẹ choose nìyẹn. You are the one that chose that lifestyle for yourself. Jesus ò sọ iye ìyàwó tá a fẹ́ fún wa. A man shall leave his father and mother tẹ́ interpret yẹn. That place is talking about intercourse. It's talking about ìṣepọ̀ ọkùnrin àti obìnrin. Toro ni when you join with harlot you become one. Becoming one yẹn kì í sọ̀rọ̀ monogamy ló ń bá wí. ẹni tí monogamy bá pè fún kó lọ bẹ̀ ẹlòmíì gan lè ní celibacy lòun fẹ́ ṣe òun ò fẹ́ níyàwó òun ò fẹ́ lọ́kọ. tó bá lóore ọ̀fẹ́ àti dúró Jésù lẹ́ni tó bá lè dúró kó dúró, ẹni tí ò bá lè dúró kó marry. àbọ̀yà bí òye wa à ń fẹ́ ìyàwó. The scripture is silent about it. ẹ̀yin lẹ choose nìyẹn. That was what you chose, and the fact that your wife has decided to abandon you is not a slap on Christianity. It's not a slap on our face as Christians. You have chosen that. ẹ wá lẹ́sìn tó fìyà jọ ọkùnrin jù ẹ̀yin ẹ̀sìn kan ló fìyà jẹ yín. You are the one that choice tẹ́ made ló fìyà jẹ yín. And again tó bá jẹ́ pé ẹni tẹ́ fẹ́ ìwà yín dá sí kò ní abandon yín mi lẹ́ẹ̀dá o. bẹ́ẹ̀ tọkùnrin bá fẹ́ gbẹgbẹ̀rún obìnrin tí ìwà ọkùnrin yẹn ò bá dáa ó sì máa dá wà lọ́jọ́ alẹ́ gbẹ̀yìn náà ni. So all these things is not automatic. Àbí nǹkan tó kàn máa fall on somebody like ripe mango.
so lè wá dé kẹ́ wá sọ pé ẹ̀sìn tó fìyà jọkùnrin jù níbo ni Jésù ti sọ pé ìyàwó kan lẹ gbọ́dọ̀ fẹ́ kóhun tó gbà yín tẹ́ bá dọ́run. Tẹ́ni tó níyàwó 30 bá fàyè rẹ̀ fún Jésù lénìí, èyí tó bá rí kọ́ọ̀lẹ̀ nínú àwọn ìyàwó rẹ̀ ni. Kọ́kọ́ jẹ́wọ́ Jésù lólúwa àtolùgbàlà, kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ náà. Á mú ẹja kó tó di pa mọ̀ ṣànú. You catch the fish before washing it. A lè sọ pé a fẹ́ fọ ẹja tó sì wà nínú odò. Káwá ní kẹ́ni tó níyàwó púpọ̀ kọ́kọ́ lọ kọ àwọn ìyàwó ẹ̀ sílẹ̀, kò ní fàyè rẹ̀ fún Jésù náà. So lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sà, ẹ̀yin lẹ choose monogamy, ẹ̀yin lẹ choose ìyàwó kan yẹn dẹ̀ ti decide láti punish yín at the age of 79, you are almost 80 years. You accept it as your fate. Gbà gẹ́gẹ́ bí fate, kádàrá yín nìyẹn. Tẹ́ bá sọ pé àtò choice tó lè fìyàjọkùnrin tó ní potential àti fìyàjọkùnrin is the choice of pé kéèyàn fẹ́ yàwó kan, ó sì wà manageable. Bẹ́ẹ̀ wá ní Christianity as a whole. Ṣé gbogbo Kristẹni ló níyàwó kan ni? Ẹlòmíì wà tó jẹ́ Kristẹni tí ò dẹ̀ níyàwó ẹyọ kan. So lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, lè belief system yẹn, lè black paint yẹ bẹ́ẹ̀ yẹn. Bí mo ń sọ̀rọ̀ mi lọ, ẹ má bínú jàre, mo lọ rí park. So lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sà, please ẹ má bínú nǹkan tíyàwó yín ṣe. But Christianity is innocent and is neutral. Christianity is not the architect of the issue you have. Your decision, your choice. Ntẹ́ choose ni. Ṣẹ́rí sà, mi wà bá ń tàn mọ́ fẹ́ yàwó ojú kan lọ tán padà ráre lọ́jọ́ alẹ́ náà. Ọkùnrin tí wàá rí ọ̀bà dáa. Tí wàá rí ọ̀dá. Bó o bá fẹ́ gbẹ̀rún obìnrin, imagine ọkùnrin tó jẹ́ narcissist. Ta ló fẹ́ jókòó tì? Bó ṣe máa fobìnrin spite ara wọn. A máa lẹ́kan lọ, a máa fẹ́ mi. A máa lẹ́kan lọ, a máa fẹ́ mi. Ìmí tó fẹ́ yẹn ńgbà tó bá tún take ẹni yẹn náà through narcissistic cycle. Ẹni yẹn náà wá mọ̀ pé àṣẹ́ni tó lọ yìí àṣé kìí ṣẹ̀bi rẹ̀, àṣọkùnrin gan ni ọ̀dà. At the end of the day yóò padà ráre ní old age ni. Obìnrin dáa náà, ọkùnrin tó sì dáa náà wà. Obìnrin míì wà tẹ́ máa ṣe dáadáa sí tó máa padà fìyà jẹ yín. But most àwọn obìnrin yẹn náà tẹ́ bá bí wọ́n rí wí. Mi ní tíyà ṣe dáa. Bẹ̀yìn tẹ́ choose ẹnìkan ṣoṣo. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé time tẹ́ni yẹn ò bá sí nílé, ẹ máa nídìí láti vacuum space ẹni yẹn máa ṣílẹ̀. So please, Christianity tẹ́ mention yẹn, òun ló dífá fún jíjáde tèmi jáde. Kò sẹ́ni tí ò mọ̀ pé ẹni tó bá níyàwó kan, a time will come in his life that he has to live alone. Everybody knows. So lè blame yẹn lórí ẹ̀sìn. Ẹ máa blame ẹ lórí choice yín. The choice or the decision to marry is a choice. Jésù ò compulsory wa gan pé ká fẹ́ yàwó ká fọ́kọ. Paul sì tún rèé tó ní ká kọ́ àwòkọ́ṣe òun bóun ti ń kọ́ àwòkọ́ṣe Kristi. Ó ní ká dàbí òun gan ló wí fún wa. Tá a bá fẹ́ jọ Jésù yányán, àní níyàwó rárá. So lè black paint faith bẹ́ẹ̀ yẹn. Yeah, because tí n bá jọkùnrin sìn kí wọ́n á gbọ́rú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí. Ṣẹ́rù ò ní mọ̀ bàyàn àti ṣe ẹ̀sìn. Bó ti ẹ̀jẹ̀ pẹ́ sìn gan kọ́ ni ebọ́ọ̀rùn náà ní gbogbo wa ń lé, heaven náà là ń lé. Paradise pé kéèyàn ó máa ń lọ sí ọ̀run àpáàdì. Christian mi wà tí ò níyàwó kan tí ò dẹ̀ ní lọ ọ̀run àpáàdì. I'm telling you, kò lè lọ ẹ̀lì. Ẹ ń bá ti jẹ́wọ́ Jésù lólúwa àtolùgbàlà, kò lè lọ ọ̀run àpáàdì àfi tó bá ń gbègbè ayé ẹ̀ṣẹ̀ tó ń live in sin. Many of you guys tẹ́ ẹ ní monogamy gan ni yín, zina lọ́pọ̀lọpọ̀ yín ṣe. Èyí tí ó sì ṣe zina nínú yín, old age tó bá dé ó gbúdọ̀ ready láti face reality yẹn. Àwọn míì ti ṣe obìnrin, tóbìnrin yẹn dẹ̀ tó ti gbé wọn ṣépè débi pé èpè tó gbé wọn ṣẹ́ yẹn, èpè yẹn máa jà wọ́n dé level pé wọn ò ní ronú àti fẹ́yàwó gan. Wọn ò ní ronú àti níyàwó míì gan. Ń gbà by the time tó bá máa realize pé káwọn ti fẹ́yàwó á ti bọ́ sórí because ẹ sọ ẹni tó bá yẹ pé ẹ ṣì wà bí age of 50 ni ẹ ṣì lè fẹ́yàwó. Ẹ sọ lórí interview yìí náà pé bẹ́ẹ̀ ti pé 79 ẹ lè reverse age yín padà sígbà tẹ́ 150 mọ́ pé kẹ́ ẹ tiẹ̀ fẹ́yàwó mi. Ó lè jẹ́ wípé intention ọkàn ìyàwó yín ni wípé ọmọkùnrin yìí kó má ronú àti fẹ́yàwó títí tí yóò fi bọ́ sórí kó lè ráyè jẹ̀yà tí mò ń plan fún. Yeah, because àríyá yẹn ń sìn àmọ́ wa tẹ́ wù nígbà tẹ́ wà ní Ṣàngóòde. Àmọ́ wa tẹ́ wù sí wọn nígbà tẹ́ wà ní Ṣàngóòde. Maybe you were not nice, maybe you were not kind. Ọkùnrin tó bá dáa
tó bá fẹ́ yàwó ọgbọ̀n gbogbo àwọn ìyàwó rẹ̀ ọgbọ̀n yẹn wọ́n mọ̀ ṣàkọlùkọgbà nínú ilé rẹ̀ ni gbogbo wọn mọ̀ wojú rere ẹ̀ ni bí ọkùnrin tí ò bá dáa bó bá fẹ́ yàwó mi gan náà gan ìyàwó mi yẹn náà ò ní dúró because fẹ̀kàn tẹ́lẹ̀ ìyàwó kékeré kó tó dé ló ti ní ọ̀tá already tí frustration bá ti pọ̀ jù ó lè gbé báàgì ẹ̀kọ́ mọ́ lọ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ mọ́ ń fẹ́ single mother jọ tó ti bímọ síbì kan tẹ́lẹ̀ tó ti bímọ síbi méjì tẹ́lẹ̀ àwa manage fẹ́ yín orogún kan á gbógun tì á gbé báàgì ẹ̀ á máa lọ ní tí ò bá tún tí ì bímọ fún yín so gbogbo àwọn nǹkan yẹn ló gbèrò gbogbo ẹ̀ ló dẹ̀ gbọgbọ́n ṣùgbọ́n kẹ́ wá sọ pé Christianity òun ló fìyà jẹ yín ẹ jọ̀ọ́ sà it is not acceptable it is not acceptable Jésù ò sọ pé iye ìyàwó tí kẹ́ ẹ fẹ́ rèé Jésù ò sọ bẹ́ẹ̀ choice yín ni that is what you have chosen àbí òye yín sà ń tẹ́ ẹ choose nìyẹn so whichever consequences tó bá wá ẹ faramọ́ tó bá jẹ́ polygyny náà lèèyàn ṣe tó ṣe pé polygyny yẹn ló fa problem sínú ayé ọkùnrin yẹn he will face the consequences of his choice yeah lè wá ní Kristeni accept yẹn it is not acceptable it is not acceptable ṣe ti gbọ́ it is well with you sir God bless you. ẹ̀sìn tó fi àjẹyànjú Kristeni tó fi àjọkùnrin. kábíyèsí ọlọ́run abátúndé ọmọ balógun ó ń gbá lórí mi. ẹ̀sìn tó fi àjẹyànjú Kristeni tó fi àjọkùnrin. kábíyèsí ọlọ́run abátúndé ọmọ balógun ó ń gbá lórí mi mẹ́. ẹ pé tó. kílẹ̀ ńlá kọjá dáadé. mo níyàwó tó ti bí ọlọ́run fún mi mo ní àti dàgbà mo ti ń lọ sí 79 ọdún tí mo rí tó bẹ́ẹ̀ bá ti bímọ lórí ọ̀sẹ̀ kan lẹ́sẹ̀ mi èmi nìkan ni ó wà kó nulẹ̀ wọ́n tó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n ní lọ sọ lọ́dọ̀ọ̀dọ̀ ọmọ òjì bẹ́ẹ̀ lọ. ẹ̀yin nìkan ni ó wà kó nulẹ̀ dáadé. yes màmá tọ́jú jẹ fúnra mi. ẹ ti wà lé 79. yes. ìyàwó yẹn lọ́sẹ̀ kan yóò lọ́sẹ̀ méjì tó bá lọ. ẹ̀yọ́ lọ tọ́jú ọmọ. ok lọ́rọ̀ tọ́jú ọmọ sí ọmọ ẹbí. ṣé wàá sọ fún ìyàwó yín pé kò tẹ́yìn lọ́rùn ni àbí kí ni. mi ò tẹ́mi lọ́rùn bọ̀ tí wọ́n fẹ́ ṣe tí màá lọ sí ṣe lọ́fẹ́ yàwó mi ni. ok tí wọ́n jẹ́ kí ọmọ bá ọmọ bẹ́ẹ̀ náà gbà ọ̀nà. ok ẹ wá rí pé kí ni nǹkan tẹ́ ẹ ṣe àbí nǹkan tẹ́ ẹ lè ṣe ẹ ṣe dáadé ṣé fúnra yín lẹ̀ ń dáná. fúnra mi ni o. àwọn nǹkan ṣé Kristẹni yín àbí. Kristẹni ni o. ok ó ti ẹ̀ dábẹ́ ẹ kọ́ ẹ̀sìn Kristẹni tí ó bá kéèyàn fẹ́ yàwó méje ó dábẹ́ iṣẹ́ yẹn náà dáadáde ṣé ń sìn sàdáde ẹ máa ń ra oúnjẹ jẹ tán bá sílé ní abẹ́ máa ń dáná fúnra yín. màá dáná ni o. kí lẹ máa ń ṣe. mo ń ṣe ọbẹ̀ mo lè ṣe ẹja mo lè ṣe pọ̀nmọ́ máa máa jẹ fúnra mi. ẹ ra àmàlà náà fúnra yín àbí. mo ra àmàlà fúnra mi ni o mo ń tẹ̀bà fúnra mi. ok tẹ bá fẹ́ ra kan ládùúgbò nǹkan sàdáde. màá lọ fúnra mi ni. ẹ lọ fúnra yín náà ni. ẹ̀yin nìkan náà lẹ ń dá sínú ilé yẹn sàdáde. èmi nìkan ni mo wà bẹ́ẹ̀ báyìí nìsín. nínú 3 bedroom flat àbí. yes. ẹ̀yin nìkan mọ́mí ò sí nílé báyìí. kò sí nílé báyìí. ok even kẹfẹ́ pèèyàn lóru kò sẹ́ńtẹ́ pè yín nìkan náà ni. kò sí Kristi nìkan ló wà pẹ̀lú mi. dáàdi jẹ́ ìbéèrè question kan lọ́wọ́ yín sà dáàdi. ṣé ìgbésí ayé tẹ̀ lóò sí yẹn sàdáde ṣé kò tẹ́ yín lọ́rùn ni. dáàdi ẹ dáhùn béèrè ẹ pẹ́ yín lẹ pè sórí ètò ṣé gbèsè ayé yẹn ò tẹ́yìn lọ́rùn ní sàdáde. kò tẹ́yìn lọ́rùn ìṣẹ̀lẹ̀ bá jà. kò tẹ́yìn lọ́rùn ẹ̀ tẹ̀fẹ́ bá wọn jà. yes. ok ṣùgbọ́n ọ̀dọ̀ àwọn ọmọ tí wọ́n tán lọ yẹn ọmọ wọn ò dáná oúnjẹ fún wọn àbí. mi ò mọ bí wọ́n dáná oúnjẹ torí mi ò bá wọn débẹ̀. ìtọ́sáwù wọn ṣá jẹ́ mbẹ́ tí wọ́n ṣe mọ̀kọ́dọ̀ ọmọ náà lọ àbí bẹ́ẹ̀ kọ́ dáàdì. ọmọ ṣàtọ́jú wọn lọ́tún wá tọ́jú wọn lọ́sẹ̀ grandma ti dé àbí bẹ́ẹ̀ kọ́ náà kò wá sẹ́ ti ń tọ́jú ẹ̀yin dáàdì ṣe máa gbé òótọ́ ọ̀rọ̀ sà. mo gbọ́ sà. ṣe rí àwọn ọkùnrin kan bẹ wọn bàbá tó ń wá sí single parent seminar ó kálukú ó máa ń pọ̀ mind ẹ̀ o dáàdì ẹ̀yin náà pọ̀ mind ti ń lálẹ́ yìí nìyẹn dáàdì ẹ̀ mọ́ tí máa sọ fún yín dáàdì kò sí tẹ́ ẹ lè ṣe bẹ́ẹ̀ ṣe máa dáná nù kò sí tẹ́ ẹ ṣe sí mọ́ dáàdì bẹ́ẹ̀ ṣe máa dáná yín náà nù ṣé ẹ̀yin náà lè fọṣọ fún ara yín sà. ẹ ń bá yín fọ ọlọ́run tí ẹ ṣe ìyẹn ti kú mẹ́ dáàdì kò sí tẹ́ ẹ lè ṣe o ju pé ẹ mọ̀ dáná bẹ́ẹ̀ náà ni torí pé ọmọ tẹ́ ẹ bí dáàdì ẹ rí pé ọmọ sìn wọn kì í fi ọmọ sọ́dọ̀ òbí wọn mọ́ àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. kò dàbí jọ́hún
tí àwọn bàbá sọ pé ó yá mọ sọ́dọ̀ ìyá àgbà ń tiẹ̀ kò dà bẹ́ẹ̀ mọ́ ń sìn. ọmọ méjì ló kó lọ́dọ̀ dáàbì nígbà yẹ. ṣẹ́ni bẹ́ẹ̀ ń sìn tán tọ́jú wọn. ìkankan nu ọmọ yín ò lè fọmọ ọmọ wọn sílẹ̀ kò gbọ́dọ̀ yín ẹ̀yin náà mọ̀ yẹn. dáàdì ẹ ní láre kan ayé yín sà. àmì lóko Jésù. ikú tó lè yàwó ò ní pa yín sà. àmì Kristi. dáàdì ẹ mọ̀ fara dà á. mo dẹ̀ béèrè kan lọ́wọ́ yín sìn mo ń ṣègbésí ayé tẹ̀ ń gbé tó tẹ́yìn lọ́rùn ẹni ò tẹ́yìn lọ́rùn àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. dáàdì gẹ́gẹ́ bí àgbàlagbà kí lẹ́yìn rò pé ẹ lè ṣe kòríta tẹ wà ẹ̀sà dáàdì kápẹ́ mi mo wá bá yín sí pé bàbá mi o ọ̀ bàbá mi o nǹkan báyìí ń ṣẹlẹ̀ ìmọ̀ràn owó lẹ́ máa fún mi sàdáàdì. náà n ti gẹ́gẹ́ bí sọ ni náà farada náà máa sọ. kí wọ́n fara dà á. orí ọmọ 70 something sí ọlọ́fẹ́ omi ni. ok ṣé ká sọ yí pé ẹ tí ìwọ héèdì yẹn dáàdì ń sìn náà tírú ẹ̀ wá ń ṣẹlẹ̀ ẹ sì lè fẹ́yàwó mi àbí. tó bá ti ń bá lọ bí 50 ni. ó sì ṣe kí n lè fẹ́yàwó mi. ok tírú ẹ̀ wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn sàdáàdì ẹ sì lè fẹ́yàwó mi àbí. ní èjì yẹn ni o. iná mò ń sọ pé ẹ sì lè fẹ́yàwó mi àbí. àbẹ̀sí dáàdì Kristẹni yín sá kò yẹ ká ẹ lè fẹ́yàwó mi sá. mo fẹ́ sọ kí ẹ fún yín olóòtú. ẹ̀sìn tó fi àjẹyàn ju Kristẹni tó fi àjọ ọkùnrin. kábíyèsí Ọlọ́run Abátúndé ọmọ Balógun ó ń gbá lórí mi mẹ́. mo ti ẹ̀sìn tó fi àjẹyàn ju Kristẹni kọ́ Ìlọrin ojú ìgò fún mi Kùdùsù are you whining me bàbá mi. àgbélùsí Ọlọ́run bó yin mi mo yinra mi bàbá mi ibi mo fẹ́ ti bàbá lọ mo dẹ̀ tiẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ sọ ọ̀rọ̀ jáde dádì ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ mi kọ́ mo sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́pẹ́ bá wà ní 50s tí rẹ̀ wá ń ṣẹlẹ̀ ẹni pé kò sí ẹ fẹ́ yàwó mi ni àbí bẹ́ẹ̀ kọ́ mo wá bí pé Christian mà ní yín sá ilé fi wá sọ gbólóhùn tẹ́ ẹ sọ yẹn torí ẹnu tèmi ò gbà àbí bẹ́ẹ̀ kọ́ sà dádì ẹ mọ̀ dáná lọ ẹ mọ̀ dáná ni sà dádì ọlọ́mọ fún yín ní okun àtàgbà àtẹ́fìmọ̀ dáná ẹ kú kalẹ̀ dádì yes sir.